Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ìjà tún kúra kú dédé wò yìí níbikíbi tẹ̀ tí láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí. Ìdí ni pé ọjọ́ ọ̀pápọ̀ àsìkò sí papọ̀. Àwọn èèyàn kan wà ń dàjí bá a ṣe wà yìí, àwọn èèyàn kan wà lọ́sàn-án, àwọn èèyàn kan wà ń rọ̀lẹ́, àwọn èèyàn kan wà lóru, àwọn èèyàn kan wà lálẹ́. Ọlọ́run bá mi ló dá tí ò dá àdọ́gba. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀. Níbikíbi tó wù kẹ́ ẹ lára dé kẹ́ ẹ ta egbò dé. Ìró òkèrè ìbànújẹ́ ẹ̀ ní gbọ́ lágbára Ọlọ́run. Àkàndọ́ra kòǹkòǹ ló kọ tèmi. Fẹ́yìn tẹ́ ẹ̀sẹ̀ ń rí mi tàbí gbọ́ mi fún ìgbà àkọ́kọ́. Ire àti àlàáfíà Olódùmarè kó fi lé wa ṣe ibùgbé. Àánú Ọlọ́run alààyè kọ́rọ̀ bá yí wa ká. Ìjáde ìwọlé wa kọ́ mọ́ mi wù lọ́wọ́ láṣẹ Èdùmàrè. Pẹ̀lú fọ́nrán kékeré tẹ́ ọ̀rá rí hun. À ń wí àwítún wí asán kan ò sí ń bẹ̀. Ẹ ti mọ ibi tí mo ń lọ sàn án, ẹ ti mọ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ nípínlẹ̀ Delta. Níbi tí ọlọ́pàá kan tó ti yìnbọn pa arákùnrin afurasí ọ̀daràn kan lẹ́gbẹ̀ẹ́ títì ń bẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún kọ́kọ́ ṣèyàn kàyéfì. Fẹ́ni tó bá kọ́kọ́ wo sinimá ọ̀hún àbí tó bá kọ́kọ́ wo fọ́nrán ọ̀hún, sinimá ìbànújẹ́ gbáà ni. Ìbànújẹ́ ńlá ni kí mọ̀jẹ̀sí ó tojú ìyẹ́ ìrọ̀rùn. Báwo wá ni ká ṣe ṣe? Ṣé ká sọ wípé ikú bàṣírí ẹ̀dá ni? Àbí ká sọ wípé sábàbí? Àbí ká pé ká dàrá? Àbí ká pé bọ́lọ̀ ń ṣe pé ó rí? Because kò ṣe ṣàlàyé lóòótọ́ lẹ mú afurasí ọ̀daràn. Ilé ẹjọ́ nìkan ló lórí ọ̀fẹ́ àǹfààní àtàṣẹ láti pe èèyàn lọ́daràn gbogbo ẹni tí wọ́n bá mú. Ìbáàjò ń tọ́ ń jalè o, kò bá jíyàn gbé o, kì bá pààyàn o, afurasí ọ̀daràn ni. Ó dìgbò bá délé ẹjọ́, ilé ẹjọ́ wà pé tó pẹ̀lú ìwádìí tá a ṣe tá a fìdí ẹ̀ múlẹ̀ lẹ́nu àwọn agbẹjọ́rò lẹ́nu àwọn ẹlẹ́rìí ọjọ́ yìí wá wípé ẹni yìí o ọ̀daràn ni o, ìdájọ́ rèé lórí ẹ̀. So eléyìí sì jẹ́ afurasí ọ̀daràn. Kí ni ọlọ́pàá ẹ wá ṣekú pa sí? Ṣé ká ní wọn ò pa á? Ṣé ìbágbàdájọ́ kú? Ṣé ká ní wọn ò pa á? Ṣé ìbá lọ ìbá bọ̀? Ṣé ká ní wọn ò pa á sí ọ̀pọ̀ àṣírí ìbá tú kí wọ́n pa fún? Ǹjẹ́ òfin fààyè gba ọlọ́pàá kọ́lọ́pàá láti yìnbọn pa ẹni tí ò dojú ìbọn kọ́? Orí ta bá wo dáadáa, ẹ ń bá gbòrò dìde sí ni ńlá gbòrò dìde sí. Yorùbá lẹ́ni ó gbòrò dìde sí mi kóró òkú mọ́ lórí. Afurasí ọ̀daràn tẹ́ ti dì lọ́wọ́ sẹ́yìn. Afurasí ọ̀daràn tí ń bẹ̀bẹ̀ fún àánú pé kẹ́ ẹ má pa òun, ẹ ṣeun jẹ́jẹ́, gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pátápátá ló wọ́n sọ fún yín. Òun ọ̀jẹ̀wọ́, wọ́n tan òun ni, wọ́n fẹ́ fi kó bá òun ni, ẹ máa mú òun só lọ́dọ̀ ọ̀gá àgbà. Àwọn tó rán òun, àwọn tí kìíní iṣẹ́ mọ́ lórí, òun ò mú i débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí ńlẹ̀ yẹn ṣe lórí ọ̀rọ̀ yìí. Ṣé kìí ṣe torí bàbá ń sọ̀rọ̀ nípa nǹkan ìjà olóró bí ìbọn? Àwọn ọlọ́pàá, iléeṣẹ́ ológun, àwọn ẹ̀ṣọ́ aláàbò jákèjádò nìkan náà ni wọ́n láǹfààní àtòrí ọ̀fẹ́ láti máa gbé káàkiri. Àtìléwọ́ o, àtẹlẹ́ tá a gbé kọ́rùn tá a gbé káàkiri, àwọn nìkan ni wọ́n látọ̀ àtòrí ọ̀fẹ́ sí i. Ẹni wọ́n bá tún wá rí lọ́wọ́ ẹ̀ yóò ṣàlàyé ibi tó ti mú tàbí ibi tó ti rí tàbí ibi tó ti rà tàbí ẹni tó fi lé lọ́wọ́. Lọ́pọ̀ ọgbà bàbá ṣèwádìí lọ tá a ṣèwádìí bọ̀, àwọn agbófinró, àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí náà ni wọ́n máa ń ta ìbọn fáwọn ọ̀daràn. Àwọn náà wọ́n máa ń fi rẹ́ǹtì fún wọn tí wọ́n máa gbowó rọ̀gùrọ̀gùn lọ́wọ́ wọn. Àwọn náà wọ́n máa ń bá wọn gbà pamọ́. Torí ó lè ní mẹ́sì ó lè tọ̀ lórí àpáta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí ni wọ́n máa ń dán yàtọ̀ sáwọn ẹgbẹ́ wọn. Làwọn ẹgbẹ́ wọn máa wo pé ṣé ìṣiṣẹ́ kan náà lájọ́ ń ṣe. Irú wọn ni máa ń gun mọ́tò rẹ̀ǹkùrẹ̀ǹkù, ni máa ń kọ́lé ńláńlá. Ẹ máa wò wípé ṣé sálárì náà ni, bí sálárì kan náà lájọ́ ń gbà.
àbí bó ló ṣe wá jẹ́ kí lọ́bọ̀ fi sorí tí náà kí ó ṣe kí ló dé tí lágbájá rówó ọkọ̀ rírà tèmi ò rówó ọkọ̀ rírà bó ló ṣe sọ̀nà tiẹ̀. so bẹ́ẹ̀ bá sì gbàgbé lọ́dún bíi mélòó kan sẹ́yìn la fòpin sí SARS lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí méjì torí àwọn ìwà aláàbí báyìí náà ló já fòpin sí torí pé ìwádìí fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí SARS ń fìyà jẹ ní ọ̀tọ̀ síyà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí SARS ń fìyà jẹ ńlọ́jẹ́ wípé wọ́n kàn fi ń yàn wọ́n jẹ ni kò mọ́wọ́ kọ̀ mẹsẹ̀ ìlú ní ń jìyà àti oríṣiríṣi cases àwọn SARS sáwọn tí wọ́n dúró sí tòsí báǹkì tọ́jú pé bọ́ba ti ń jáde báǹkì wọ́n ti tẹ̀lé ọ wọ́n páàkì mọ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n gbé ọ wọ́n bá gbé ọ débì kan wọ́n fúnra lára wọn ti ń gbé POS káàkiri wọ́n gbé POS jáde wọ́n wo iye tí ń bẹ́nu àkáǹtì ẹ̀ wọ́n sọ pé kò transfer gbogbo ẹ̀ tàbí kò transfer àlàjì ń bẹ̀ nbí wọ́n lọ́kànjú àdé wọ́n á ní bọ́ọ̀ bá transfer àwọn ọ̀pá ọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló transfer rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ságídí ni wọ́n kẹ́ nǹkan sí lọ́wọ́ tí wọ́n fi mú ẹ dé station mìíràn ó kó bọ́n sí láyà nísìn wọ́n á ní táwọn bá lọ́wọ́ ẹ̀rí wọ́n lè pa àwọn bá ń di obi olè jíjà eléyìí oròjọ́ tì kò sẹ́lẹ̀rí kò sẹ́ni tí ó gbé bẹ́ẹ̀ lórí kò sẹ́ni tí ó gbé bẹ́ẹ̀ kọ́ lórí wọ́n dájọ́ fáwọn ènìyàn ẹlẹ́ni wọ́n rán wọn lẹ́wọ̀n kò sẹ́ni tí ó gbẹ́jọ́ àrí lẹ́nu wọn. bákan náà a ti róríṣiríṣi SARS tó ti tẹ̀lé èèyàn dé di ATM torí pé wọ́n fẹ́ yọ owó nú àkáǹtì ẹ̀ àwọn eléyìí ò gbé POS dání wọ́n wo pé tọ́ àǹbá ní kọ́ lọ gbà wá ó lè sá lọ wọ́n kú tẹ̀lé dé di ATM fúnra lára ẹ̀ ló transfer sínú àkáǹtì wọn wá mọ̀ pákàǹtì táwọn ń gbowó sí ọ̀ràn ní ọ̀dà sáwọn lọ́rùn ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ àṣírí ó tú àti rọ́pọ̀lọpọ̀ àwọn tí SARS ti kó ṣùgbọ́n torí pé wọn ò rówó béèlì gbà lọ́wọ́ wọn bóyá torí pé wọn ò lẹ́bí wọn lára because ìpínlẹ̀ Èkó majority èèyàn ló wà ń bẹ̀ wọn ò lẹ́bí wọn ò lára ń bẹ̀ àwọn tí ìbá lẹ́bí tí ìbá lára ń bẹ̀ ara bí wọ́n ti kú ara wọn ti kú ọmọ ànùmọ́dàrò ni wọn kò sẹ́ńtọ́ mọ̀ pé wọ́n wà ń bì kan àwọn tí wọ́n sì mọ̀ pé wọ́n wà ń bì kan wọn ò mọ̀ bá wọn ti kó nù dánwò bí wọn ò sí nù dánwò ní tí wọ́n mọ̀ sọ́nlé wọn náà ni pé lágbájọ́ ọ̀wálé tàmẹ̀dùn ọ̀wálé dóòlà ọ̀wálé làkàṣègbè ọ̀wálé lámọrin ọ̀wálé wọn ò ní mọ̀ pé ẹni ẹlẹ́ni ti bọ́ sóko àwọn SARS wọ́n ti pa sọnù bí ejò àìjẹ́ wọ́n ti tì má tì mọ́lé wọ́n ti tì sọ́gbà ẹ̀wọ̀n gbogbo àwọn nǹkan ìlà wa rò papọ̀ pé ọ̀sẹ̀ táwọn SARS ń ṣe yìí pọ̀ jù oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n yìnbọn pa gáì kan tó lọ wo bọ́ọ̀lù àbí ó sádélé bọ́ọ̀lù níbi tán ti ń lé bọ̀ wọ́n sì tún pa síwájú lé bọ́ọ̀lù ńbẹ̀ oríṣiríṣi àwọn èèyàn sáwọn tí wọ́n dédé wọlé bọ́ọ̀lù tí wọ́n dédé máa yìnbọn mọ́ wọn ni àbáwọn tí wọ́n dédé kó lálẹ́ mórí kan tó mọ́rọ́ ọmọ ọlọ́mọ kan tó fẹ́ lọ ra indomie tí ó jẹ lálẹ́ wọ́n dẹ̀ dọ́dọ̀ mọ́là tí ó ti ra indomie eléyìí sọ pé kó fóun ṣẹ́jú márùn-ún bàbá ń po tíì sí o kó sáré délé wọ́n sì páàkì mọ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n sì gbé wọn ò sì láago 9 wọ́n gbé o wọn ò sì gbé lé ọ̀tí 12 o'clock lẹ́yìn ìgbà tó transfer gbogbo tí ń bẹ nínú àkáǹtì ẹ̀ ni wọ́n tó jùlẹ̀ bí ó bá ṣe bẹ́ẹ̀ wọn ò ní jùlẹ̀ lẹ́sùra indomie jẹ láti ilé oní indomie padà sínú ilé ẹ̀ náà wọ́n gbé irọ́ kí lápamọ́ mélèyàn ṣé tí wọ́n bá sọ sí ṣé wọn ò ní jàre so gbogbo àwọn ìwà báyìí ńlọjà sọ pé ó tó ọmọ lẹ́fì alùbàtà ìdárin ẹ̀já fòpin sí SARS ọ̀dà Yorùbá ní ẹni tó má dáadáa ní tó fẹ́ bí ọmọlàkejì ẹ̀ lórí látẹ̀yìn ẹlòmíín wá súnmọ́ látẹ̀yìn náà ó di ọwọ́ ẹ̀ mú báyìí ó gbàdá ọwọ́ ẹ̀ ẹ̀mí ìpààyàn tí ń bẹnu ẹ̀ sóńtòun ti gbà á now àwọn SARS tá a la dàálẹ̀ ń bo la dà wọ́n sí sínú òkun ni sá dá wọn padà lé ni sá gbàṣẹ́ lọ wọn ni rárá a dà wọ́n sínú ọlọ́pàá ni ẹ ti gbàgbé wípé aṣọ ní ń jọ́lọ́pàá ó kọ́ ni SARS ó kọ́ ni mobile police ó kọ́ ni police ó kọ́ ni civil defence ó kọ́ lásán ni èèyàn gangan ní ń carry out duty èèyàn ni wọ́n rán níṣẹ́ ẹrú tí ó fi tọmọ jẹ èèyàn wọ́n rán sí ẹrú tí ò ní fi tọmọ jẹ èèyàn wọ́n rán sí ọmọ tí ó lọ jẹ tẹrú ẹ̀mí ìpààyàn tí ń bẹ nínú wọn ìwà láabi tí ń bẹ nínú wọn ẹ gbá kúrò kò sí orientation kankan kò sí seminar kankan ẹ kàn sáà dà wọ́n padà sínú iṣẹ́ ọlọ́pàá so iṣẹ́ láabi wọn yẹn wọ́n kọ́kọ́ sinmi díẹ̀ ṣùgbọ́n èéfín nìwà bá a dé mọ́nú agolo yóò tún padà rú jáde wọ́n tún wá gbé wa wọn lójú páálí extraordinarily wọ́n wá ń carry out duty wọn gbogbo ojú ọ̀nà tẹ́ bá dé nìsín ẹ̀rí wọn ó dúró bẹ́ẹ̀ àwọn ọlọ́kadà wọ́n mọ̀ lọ́ wọn lọ́wọ́ mú wọ́n lè pé kọ́lọ́kadà ọmọ mú láńsẹ̀sì ẹ̀ wá wọ́n lè pé kọ́lọ́kadà ọmọ mú wé mọ́tò pé wọ́n mú wé ọ̀kadà ẹ̀ káàkiri wọ́n lè pé gbá wọ́n lè pàwo wọ́n ó ṣàgbowó lọ wọn
àwọn kan tiẹ̀ wà tó jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n máa ń kó ọ̀kadà lọ police station wọ́n bá kó ọ̀kadà lọ ọlọ́kadà ó béèlì ẹ̀ kí ni tẹ́ ẹ fi mú tẹ́lẹ̀ kí ló béèlì ẹ̀ lé lórí. so gbogbo àwọn ìwà aláàbí báyìí ní ń pè wá sí àjọ tó nírònú àwa nìkan kọ́ kì í sí àwùjọ nìkan ó ń pe ìjọba látòrí ààrẹ sí àjọ tó nírònú ó ń pe àwọn gómìnà ìpínlẹ̀ sí àjọ tó nírònú ó ń pe iléeṣẹ́ ọlọ́pàá fúnra lára ẹ̀ sí àjọ tó nírònú ó ń pe inspector general police sí àjọ tó nírònú ó ń pe commissioner police ìpínlẹ̀ káàkiri sájọ tó nírònú torí pé ìwádìí fi hàn tàbí ká sọ wípé ẹ̀sùn ó fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń ṣiṣẹ́ láabi yìí tàbí tí wọ́n ń gbowó láabi káàkiri yìí ìròmí wọn ń bẹ ń sàlẹ̀ odò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ divisional kínní ni wọ́n wà àwọn DPO ní ọ̀ràn wọn jáde ìwà wo oúnjẹ lọ o mo gbọ́dọ̀ mówó lọ lílálẹ̀ yìí o mo gbọ́dọ̀ ṣe gbá o àwọn eléyìí ní ọlọ́mọ lọ́lọ́kadà lọ́wọ́ mú àwọn kan sọ wípé wọ́n á máa fún area command ní percentage tiẹ̀ àwọn kan ní bọ́ bá gàdàǹgbà gan tán ìyá máa fún commissioner of police náà ní ẹ̀tọ́ tiwọn ń wá sọ̀rọ̀ kan inspector general police kan tán ní nítorí 100 million naira ló fi pàdánù ipò rẹ̀ mú ní 100 million naira so di inspector general police ṣé iṣẹ́ àtiwọ́ ọlọ́pàá ò ní fi wọ́n lẹ̀ ni because ṣe ló dàbí ẹni tó ru erin lérí títún fẹsẹ̀ dẹ́sà rẹ̀ a whole inspector general police to 100 million naira ó wà very very insulting ó wà very very embarrassing ó wà very very disgracing ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní alright nínú iléeṣẹ́ ọlọ́pàá majority ẹ̀ ń fẹ́ gbàgbéga yóò sanwó ni do you know pé káwọn ọlọ́pàá tó gba sálárì nígbà míì bóyá wọ́n ti change ẹ̀ nísìn wọ́n sanwó ni ó kọ́kọ́ sanwó kó o tó gba sálárì wọ́n yọnu sálárì ẹ̀ àwọn tiẹ̀ kọ́kọ́ san ni kì í ṣe pé wọ́n yọnu sálárì ẹ̀ ẹlòmíì sálárì ẹ̀ ò ní tó yẹ tó yẹ kó gbà kò dẹ̀ lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n lè sọ pé wọ́n gbé kó àgbẹ̀ ọlọ́sọ́kọ nísìn ò ní rí kankan jẹ́ nígboro mọ́ o yọ sẹ́nu mẹ́fú ẹ̀ kò tẹ́ wọn lọ́rùn kò bá wọn lára mu ṣùgbọ́n torí àtijẹ àti mu torí pé kò iṣẹ́ ń ta kálukú lọ́gbà bẹ́ẹ̀ náà ò kí n má sọ̀rọ̀ jù ìjọ tó bá ká ni lára làádì kúkújó tá bá jẹ́ pé bọ́rọ̀ ń ṣe ká mi lára ni a lè mọ́ láǹfààní àti sọ̀rọ̀ nípa tìṣẹ̀lẹ̀ dẹ́ta yìí torí pé a kàn mọ́ tinú kan wọnú kan lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ni tá bá sọ pé kò túmọ̀ sí pé kò sí ejò tí ń bá ní ṣeré láàrin àwọn ejò ṣùgbọ́n ni ejò bá jájẹ rí tàbí tó jáyàn jẹ lójú ẹ̀ rí tàbí tó rí ibi tẹ́jọ ti sọ̀rọ̀ rí kò ní fẹjọ ṣeré kò ní bẹjọ ṣeré kò tiẹ̀ ní lọ́kàn láti pàdé ejò rárá bàbá sọ wípé àwọn ọlọ́pàá tó dáa wọ́n ń bẹ lo and behold bàbá sọ pé Kẹ́mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko rèétì àwọn ọlọ́pàá máa sọ wípé 5 to 10% nínú wọn lọ́dà 90% tó kù ọ̀dà to the best of my understanding ká tó gbàyàn sí iléeṣẹ́ ọlọ́pàá ẹ jẹ́ á ṣe psychiatric test fún wọn ẹ jẹ́ á lọ rè é yí ọpọlọ wọn wò majority àwọn tí ń darapọ̀ mọ́ ọlọ́pàá àwọn tó lẹ́sẹ̀ ni kì í ṣe àwọn tí ṣe ọ̀hún wù àwọn tí wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ sí ebi àtìṣẹ́ tí ń bá wọn jà káwọn èèyàn sátẹ̀kẹ́ rí bí kankan lọ kéèyàn sá máa rí nǹkan kan ṣe bí èèyàn bá darapọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá yóò máa rí ẹ̀tọ́ gbà yóò máa rówó ìbọ̀bẹ́ gbà yóò máa rábẹ̀ tẹ́lẹ̀ gbà yóò máa rówó ẹ̀yìn gbà ló jẹ́ kẹ́lòmíì ò darapọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó ì jẹ́ pé bọ́n bá jọ iléeṣẹ́ ọlọ́pàá tán Èkó ni yóò wà lẹ́mìí wọn pé kán gbà wọn lọ Ìbàdàn ni yóò wà lẹ́mìí wọn kí wọ́n gbà wọn lọ kò sí nínú wọn tí sọ pé kán gbé lọ sóko meanwhile láyé àtijọ́ ọlọ́pàá tí wọ́n gbé lọ sí oríko wọ́n máa gbádùn jẹ́ tí ń bẹ lẹ́kọ̀ọ́ tí ń bẹ ń bàdàn lọ kò sí ní tí wọ́n mú kò sẹ́ni tí wọ́n mú iṣu ọ̀fẹ́ àgbàdo ọ̀fẹ́ ẹyin ọ̀fẹ́ epo ọ̀fẹ́ gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ wá fún wọn bẹ̀ láyé ìgbà wọn níṣẹ́ ọlọ́pàá àbí lèrè iṣẹ́ ọlọ́pàá ń bẹ lọ́rùn lèrè iṣẹ́ tíṣà ń bẹ lọ́rùn ṣùgbọ́n ní ìṣe ojú ayé ni tíṣà ti ń gbèrè rẹ̀ àwọn náà wọ́n gbàbọ̀ bẹ́ẹ̀ kí wọ́n lè jẹ́ jíwèé wò lásìkò wàhẹ́ẹ̀kì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ọlọ́run ṣàánú gbogbo wa so lórí ti ìpínlẹ̀ Delta yìí kí ni tó ṣẹlẹ̀ gangan ó ní wípé wọ́n ní ọ̀gbẹ́ni yìí bóyá ó fẹ́ sẹ́ǹdì pásù sí àwọn èèyàn kan páàkì ni wọ́n ti wá àwọn eléyìí máa ń yẹ ẹrù wò wọ́n wò tí ń bẹ ń bẹ̀ kọ́ máa lọ jẹ́ wípé ntí yóò kó wàhálà bá wọn lójú ọ̀nà ni ńgbà tí o bá ń gbẹ́rù lọ tẹ́ndí ẹ lè dá o dúró ní gbọ̀ngàn tán wá yẹrù ẹ̀wò tán légbòogi olóró ń bẹ ń bẹ̀
tí wo sì mọ tí ń bẹ́ ń bẹ̀ tán wá ní kó wá ṣàlàyé tó ní à wọ́n fi rán mi ni wọ́n sì máa fi rán ọ tó bá dé police station sọ bẹ́ẹ̀ pé wọ́n fi rán ọ ni ẹlòmíì ọ̀dọ́gba ẹ̀wọ̀n ń bẹ̀ ńlọ jẹ́ káwọn driver kí wọ́n máa yẹ̀wò kí wọ́n sì béèrè lọ́wọ́ yín kíní ń bẹ́ nù tẹ̀ mú wá wọ́n lọ́wọ́ pé ìwé ni o wọ́n sì fọwọ́ tẹ́wò ok ìwé ni o wọ́n lọ́wọ́ pé gíláàsì ní mẹ́ńbẹ́ o ó lè fọ́ o ìwájú mọ́tò ni ẹ bá ń fi sí o ibi tẹ́ ẹ̀ ti nígbàrú lé lórí ni ẹ gbé sí o ìwọ lọ́ ṣàlàyé fún wọn. páàkì lọ́wọ́ dàbí ẹni pé wọ́n ti yẹ̀wò tí wọ́n ti rí pé ìbọn ni àwọn eléyìí lọ́wọ́ amúlẹ̀ wọ́n sì pe àwọn ọlọ́pàá wọ́n sì fà láwọn ọlọ́pàá lọ́wọ́ àwọn tó mú òfin dájọ́ sọ́wọ́ ara wọn wọ́n nígbàgbọ́ wípé eléyìí kọjá agbára wọn Ọlọ́run ló ní káwọn ọmọ ti gbé bóyá àwọn ìbá déwájú lẹ́nìkan ìbá wá ṣàṣà wọn because oríṣiríṣi ní bẹ́ẹ̀ ní iṣẹ́ ọlọ́pàá àti ọlọ́pàá tán wà ní checking point tọ́dẹ̀ ní èèyàn kan dẹ̀ dúró tì wọ́n mọ́tò kan dẹ̀ ń kọjá lọ wọ́n dẹ̀ dá dúró hey my brother please help my brother reach that junction àṣé wọ́n ní kó drop ẹ̀ta àbọ̀n sínú mọ́tò ni ẹni tí yẹn ní kó ń help o so my lovely brothers and sisters ń bọ̀ bá ń drive lọ bá jẹ́ road safety lónìí ó gbé mọ́ gbé wọn o ẹ bá fẹ́ wọ mọ́tò kọ́ mọ́tò èrò ìbá àjọ ọlọ́pàá ìbá àjẹ́ sọ́jà do not carry them but majority yín náà ń bi tẹ́ ponú dé ẹ mọ̀ pé ńgbà tó jẹ́ pé ní license n ti bá ti gbọ́ ọlọ́pàá síwájú wọn ní lè dá mi dúró n bá ti gbé sọ́jà síwájú wọn ní lè dá mi dúró police are not your friends let me state that categorically bọ́lọ́pàá bá dá odó tán bá rí nǹkan nu mọ́tò ẹ ọlọ́pàá tẹ́ ẹ gbé yọ bọ́ọ̀lẹ̀ oní ọ̀kọ̀ọ̀kọ́ bọ́ọ̀lẹ̀ kò ní bá yín dá sí mọ́ yọ lọ wá mọ́tò míì ni kì í sọ̀rọ̀ rẹ̀ tí ó sọ ni pé wọ́n kàn help o ni kò ní bá yín dá sí mọ́ because yóò jẹ́ kó mọ̀ wípé eléyìí ti kọjá agbára òun òun mọ bí tó ti ń gbé bọ̀ so wọ́n ní kó bá wọn help ẹ̀ ìyẹn dojú ọ̀nà kò tí ì dé Johnson bí tán ti níyọ̀ jálẹ̀ tó fi lóun fẹ́ bọ́ọ̀lẹ̀ pòun gbàgbé nǹkan sí checking point yẹn àlàyé ti kọ́kọ́ park ó ti kọ́kọ́ fẹ́ dúró dèbò torí wọn ti rìn jìnnà púpọ̀ meanwhile àṣewèrè ti drop tí ó drop síbi ara lẹ̀kùn mọ́tò bọ́bá yẹn kàn ti ń drive lọ pé àwọn ò lè dúró ṣé bóun fẹ́ ṣe láàánú ni irú nonsense wo nìyẹn wáyé tó máa dúró dé ó ti ń lọ lọ́kàn wá sọ pé ẹ dúró ẹni tó bọ́ọ̀lẹ̀ yìí ṣe èsèpò ní mission ó páàkì dáadáa ó wà bẹ́ẹ̀ síìtì ó wà ara lẹ̀kùn ló bá rí kinní ọ̀hún ọta àbọ̀n ni wọ́n fi sínú nylon ilé yìí ò sọ sínú igbó lo and behold another checking point yóò kàn bọ́n ṣe dá dúró nù bọ́n ṣe láwọn fẹ́ search mọ́tò ẹnu wọ́n ẹ mọ̀ pé ẹni tó drop nǹkan ó ti sọ ibi tó drop ẹ sí bọ̀ wọ́n lọ síbẹ̀ direct wọ́n kọ́kọ́ yẹ búùtù ẹ wò wọ́n rí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ seat ibi tó nǹkan ti jókòó wọ́n rí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n á lọ sí passenger seat wọ́n wá bẹ́ẹ̀ wọ́n rí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n á wu ọwọ́ ọ̀lẹ̀kùn yẹ wọ́n ò tó rí nǹkan kan bẹ́ẹ̀ ó ṣe wọ́n kàyéfì wọ́n mẹ́kọ̀ ẹni yẹn tún sọ fún ọ pé ibẹ̀ ló wà sẹ́ ibẹ̀ ló ń drop ẹ sí wọ́n tún padà lọ́wọ́ bẹ̀ wọ́n ò rí kò sí nǹkan tán fẹ́ sọ ju pé kárákùnrin yẹn máa lọ bí ìbá ṣe wí pé ó lo làákàyè àtọgbọ́n wọ́n sọ pé wọ́n ká ẹ̀ta àbọ̀n mọ́ lọ́wọ́ èmi àti ẹ ò ní gbàgbọ́ láéláé á sọ pé kí ni ìfọ̀tà àbọ̀n ṣe kò sẹ́ni tí ó sọ wípé wọ́n drop ẹ̀ sínú mọ́tò ẹ̀ ní ó ṣèèṣì ni because Nàìjíríà sò kí ń ronú lẹ́ẹ̀mejì one way traffic ni wá ntẹ́nìkan bá ti sọ báyìí gbogbo ọ sọ bẹ́ẹ̀ kò sí aláròpadà bí ìkọ̀ọ̀kan nínú wa tá a pé bọ̀ tó lè má rí bẹ́ẹ̀ o what if tó bá jẹ́ báyìí ló ṣe lọ ńkọ́ ká ní báyìí ni tó ṣẹlẹ̀ ńkọ́ eléyìí dẹ̀ tó lè ṣẹlẹ̀ o ẹ̀ nígbàgbọ́ mọ́ so àwọn eléyìí ti fa láwọn ọlọ́pàá lọ́wọ́ wọ́n ti pé area commander sọ pé kán máa mú bọ̀ ẹgbẹ́ inú mọ́tò ẹ̀ ti ń lọ lójú ọ̀nà ṣàdédé ni ọkàn dédé sọ pé kán dá mọ́tò dúró because bọ̀bọ́ tó yìnbọn yẹn ASP ni assistant superintendent of police ASP ni òun ló lead àwọn tó lọ ó dá mọ́tò dúró ó kàn dédé sọ pé kán dúró ẹni tẹ́ ti gbé nu mọ́tò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wọ bọ́ọ̀lẹ̀ nu mọ́tò yẹn wá ń sọ pé ó dẹ̀ kọ́kọ́ yìnbọn yẹn ìbọn yẹn ọ̀bá òtótó makọ́ọ̀kì yẹn dẹ̀ ń bẹ̀bẹ̀ pé ẹ mọ́ pa àwọn ọ̀rẹ́ náà fẹ́ kó bá wọn èmọ̀ òun ṣàlàyé fún yín gbogbo ẹ̀ ló ń jẹ ló ń sọ fún yín pátápátá bọ̀bá yìí yìnbọn fún pa lẹ́ẹ̀kejì ni o ọmọ ọlọ́mọ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ̀ra oríṣiríṣi èrò láro àkọ́kọ́ ó ní àdírẹ́sì ilé ibi tí àwọn ọmọ yẹn wà táwọn tó rán wà ó ti wà lọ́wọ́ ẹ̀ possibly ṣé ìṣe wípé ọ̀gbẹ́ni tó yìnbọn yìí ọmọ nípa bíbọn yẹn ṣe rìn tó wá rí pàṣírí fẹ́ tú lọ́jọ́ pa bọ̀bọ̀ yìí because tá a bá wò dáadáa
ọjọ́ gàtè kọjọ́ gàtè eégún àtiró wọlé èèyàn àtiró jáde ó ṣeé ṣe kó jẹ́ pé eégún àtiró tó wọlé lèèyàn àtiró tó jáde. So now ó làmọ́fàfà ìdígi là bá wọ́n bá police PRO ìpínlẹ̀ Delta iléeṣẹ́ tẹlifíṣàn Channels nínú ètò wọn kan wọ́n ní fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹ̀ ẹ já wò fọ̀rọ̀wérọ̀ ọ̀hún kó ṣàlàyé díẹ̀ síwájú. Lóòótọ́ ẹni tó yìnbọn pààyàn wọ́n ti gbé lọ Àbújá iléeṣẹ́ ọlọ́pàá ti yọ kúrò nípò wọ́n ti yọ kúrò níṣẹ́ òun àtàwọn mẹ́rin tó kù wọ́n yọ wọ́n kúrò ìdíwọ́ náà fi yọ àwọn mẹ́rin tó kù ní pé ńgbà téèyàn mú bọ́n dání tó fẹ́ yìn kí ló dé tẹ́ẹ̀dì mú pàpà kókó pé àmọ́ ṣe bẹ́ẹ̀ ńgbà tó kọ́kọ́ yin tàkọ́kọ́ tí ò dáhùn ẹ̀ẹ́sẹ̀ sáré dìímú tàbí kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ágìw pẹ̀lú ẹ̀ don't do it mọ̀yìn o já mọ́ mú lọ ẹnìkan kò sọ̀rọ̀ kò sáriwo kò sí àríyànjiyàn kò sí àtakò ó túmọ̀ sí pé gbogbo yín lẹ fẹ́ gbẹ̀mí arákùnrin ọ̀hún so kálukú wọn wà l'Àbújá wọn ó ti mọ rànjọba lọ́wọ́ lórí ìwádìí. Lo and behold ẹ jẹ́ ká farabalẹ̀ wo ọ̀rọ̀ tí police PRO tó sọ. God bless you. I will start with the issue at hand, which is a very sad issue. Since my 6 years of public relations, this is my most difficult moment because having an incident that cannot be explained is very difficult. There is no explanation for this. That policeman, I just don't get what I would say was wrong with him. You know, police cannot attribute problem to spirituality, but that may not be far from it because that's the only explanation that one can give to what he did. When the 24th Commissioner of Police assumed duty as a CP Delta State, he had a stakeholders meeting where he advised park owners and courier, that's logistics company, on the need to search waybill before they allow it to fly, because drug peddlers and gun barons, that is armed peddlers too, they started transporting this thing through the means of waybill. So on Sunday, this young man came with a waybill. Having had that meeting with the CP, the park decided to check every waybill before they were allowed to go. On checking that particular waybill, they saw a Beretta pistol with 4 rounds of live ammunition. They quickly arrested the guy and tied him to his back and called the area commander, Efurun Area Command, who now mandated a team, a surveillance team, led by this ASP, to go and bring the suspect. The instruction was very clear. Go and bring the suspect. That was the instruction. So one would wonder why a suspect who is not a threat to you, a suspect who is already tied to his back, a suspect who was begging for his life, you try to shoot him the first time, it did not work, you remove your magazine, arrange it again and shoot him for the second time. It is not explainable, it is not pardonable. And I want members of the public to know that the police does not cover officers like that. I'm very sure that guy will have his day in court and will face murder charges. I'm very sure. I will not speak for the top hierarchy of the force, but I'm certain that is the direction it is going, because as we speak, he left Asaba last night by night movement. They left Asaba to Benin to conclude his query, and they left Benin as at 8 p.m. yesterday going to Abuja. I believe as at this morning they're already in the force headquarters because he will be dealt with. There's already an ongoing section of the force disciplinary committee that will handle his case, and I believe by the end of today we will hear the outcome of that section. So it is not something we can explain. He only knows, he's the only one that can explain why he did what he did, and he will use his head to carry what he has. He crossed the music he has started playing, like I've always been saying, he will dance to it because that guy has a right to life. Every suspect has a right to life. Nobody has the monopoly of violence. You don't just go about killing people because you are bearing firearm,
given to you by the government of Nigeria to protect life and property. It's not making any sense to me. Then on the issue of the address code, that's because the surveillance team attached to the area command, Efurun. That's why they appear like that. But if you observe closely, you discover that their vehicle was clearly branded. So it's not something that will say, oh, they don't want them to know they are policemen. No, their vehicle was clearly branded, area command, Efurun. And the 5 of them are on their way. They should be in force headquarters. It's not only ASP Nuhu that was taken to the force headquarters. The entire team was taken to the force headquarters because it behoves on them to stop their colleague from doing the wrong thing. The video did not at any time show that they tried to stop him. So they cannot completely exonerate themselves from it because the video did not at any time show them trying to restrain the police officer. You can restrain, you can even disarm your colleague when he's going out of line. They ought to have done that. They did not do that. So I believe they are culpable as well. They will go and defend themselves at the force headquarters. But it's not only ASP Nuhu Usman that was taken to force headquarters. The entire team, led by the area commander himself, they are presently in force headquarters as we speak. So that's why at the beginning I said, even though we don't believe in spiritual problem, you never can tell because that's the only explanation that one can try to give. Because initially, from what we had, the suspect was handed over to him. He picked the suspect, put him in the vehicle. Before he said, okay, let's leave the bank, he brought him out again and started doing what he did. So one cannot explain why he did what. He's the only one that can explain it. And it's not with me right now for me to bring him before the media to explain. Okay, maybe when he's eventually dismissed, he will explain in court why he did what he did. Àwọn ọlọ́pàá lélẹ́yìí o wọ́n fẹ́ lọ kí ìyá ọmọ yẹn wọ́n wà nú ọ̀fọ̀ ẹ wo inú ilé ẹbí ẹ̀ wọ́n wà nínú ọ̀fọ̀ gẹ́gẹ́ bí àlàyé tí màmá yẹn ṣe ó lẹ́lẹ́ẹ̀kejì nínú ọmọ òun táwọn ọlọ́pàá ọ̀pá lélẹ́yìí pé nígbà EndSARS wọ́n pa kan ní ìsìn wọ́n pa kejì lára ń ta máa ń sọ fún èèyàn náà lélẹ́yìí pé àgbà tí ọ̀kẹ́hùn sọ̀rọ̀ lọ́pọ̀ ọgbà yóò kẹtàn sáré bàbá ti bímọ ká máa fi wé ọmọ mọ́ wọn létí ọmọ tẹ́tí rẹ̀ yìí bá gbọ́ hele wọ́n fẹ́ protest ọ̀hún ṣàyà gbàgbà ọlọ́run ní jẹ́ kábí amó fojú sunkún ọmọ kò sẹ́ni tí ń fi kú yọ̀ọ̀yàn ṣùgbọ́n àkíyèsí kéékèèké ẹbọ kéékèèké nígbà láìkúlà àwọn baba ńlá baba wa sọ gbólóhùn kan wọ́n ní ẹ̀yìnkùlé ojó ni wọ́n ru òkú akin gbà ẹ̀yìnkùlé ojó ni wọ́n ru òkú akin gbà ìyẹn túmọ̀ sí pé ńgbà tán bá fẹ́ lọ fàjọ̀gbọ̀n àgógó já lọ fa wàhálà ń bẹ̀ yẹn àbáyé lọ báwọn èèyàn bẹ̀ yẹn èmi ń tèmi tí mo mọ̀ pé n ò ní èèyàn kankan lẹ́yìn n ò lẹ́yìn tí ó gbèjà mi n ò ya ní tẹ̀lé wọn n ò ya ní dá wọn lóhùn so gbogbo àwọn tó ṣe éle tí wọ́n ń fẹ́ gẹ̀ tí wọ́n ńbẹ̀ náà ni wọ́n sọ pé wọ́n gún kan lọ́bẹ̀ pa wọ́n yìnbọn kan pa wọ́n yìn kan bọ̀n pa òkú rẹ̀ wọ́n ó gbé kọjá wọ́n máa kọrin arò kọjá lójú wíńdò pé àwọn tán lọ ní ìsìn ọlọ́run lọ́mọ ní kémi náà má lọ o àwa náà ìrírí lọ́sàgbàfọ́ gbọ́n abakan lóríkó kan kí náà ń pa báyìí o wọ́n ròyìn mánu kan bẹ̀ pé wọ́n ti sì níbọn ta ẹ mọ̀ kẹ́yìn ọmọ kákòkó báyìí kí wọ́n dẹ̀ yìnbọn lọ́wọ́ kọ́dẹ sọ̀rọ̀ torí tó bá pariwo ẹni tó yìnbọn yọ sá lọ yọ mọ̀ pé ó yìnbọn fún yọ mọ̀ pé bọ́n ń bá yàn bàbá yẹn dẹ̀ dúró tẹ́ni yẹn fi yọjú pé ìwọ ló yìnbọn èmi ló yìnbọn mọ́ lọ́wọ́ o Ọlọ́run ló yọ mí o now ìbọn ọ̀pá o ìgbálẹ̀ lásán lọ́pàá kò yà ń lẹ́nu ojú oorun ló ti jí tọ́gbọ́ pé tọkọ tìyàwó ń jà ẹ mọ́jà mọ́ ní ìyàwó kún gbálẹ̀ lórí oṣù búwẹ́jẹ́ o ọlọ́gbé o ta lọ́mọ̀ bóyá gbálẹ̀ lè wọ àwọn nǹkan kan tó ti jẹ sára ta mọ̀ bóyá gbálẹ̀ oògùn ni ta mọ̀ bóyá sábàbí lásán ló ṣe so kàkà tí ń fi báyàn bọ́ sáàrin ìjà
ìmọ̀ sọ fún yín lọ́ọ̀kan ẹ má jà ìjà ò dọ́là bí bá wá wù yẹn tó kira yín mú nítorí bá wù yẹn fi bára yín jà. èmi àtọ̀rẹ́ mi kan jà nítorí ẹ̀ à ń lọ bì kan ọmọ tá sì sọ pé kí lẹ́ ń wò mí fún máa bá fine boy yín jẹ́ nìsín mo ní ìwọ ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ fi dá a mọ̀ pé fine boy ni wá já mọ̀ gbé fine boy wa lọ ìyẹn wá ń bá a fà á náà jọ ń bára wọn jiyàn mo gọ̀ ọ̀kadà ń tèmi mo bá tèmi lọ ni o. so kí ni tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé àwa òbí a níṣẹ́ púpọ̀ lórí àwọn ọmọ gbólóhùn wípé ọmọ ti kọjá nínà ó dàwò mọ́jú irọ́ ni o ọmọ yìí dàgbà lọ́wọ́ òbí ẹ̀ o bọ́mọ bá dàgbà lọ́wọ́ yẹ kì í dàgbà lọ́wọ́ bàbá gbogbo ọmọ kọ́ lẹ́ẹ̀ mọ́ dákúnlẹ̀ gbogbo ọmọ kọ́ lẹ́ẹ̀ mọ́ kópa tiẹ̀ bò ọ̀rọ̀ lásán náà tó fún gbèsè ayé ọmọ àsán wípé n tó ń ṣe yìí ìyá rẹ lórí lọ́wọ́ ẹ̀ ni àbẹ́mi ó máa ń pe ọmọ míì sí àjọ tó nírònú eléyìí tí ó sọnù náà ò ní gbọ́ ni àfi pé ajá tí ó sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ àkísà tó bá ti dágbére àkìtàn ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró ẹ mọ̀ pé lè fẹ́ lọ sóko àná ṣùgbọ́n gẹ́gẹ́ bí òbí ẹ gbọ́dọ̀ gbìyànjú agbára tiyín. So now wọ́n lọ kí òbí arákùnrin ẹ̀pà òbóró mọ̀ àlò sífẹ́ni tí kòkó pààyẹ́ ẹ̀ jẹ́ sáà sọ pé bí kòkó ṣe ń ṣe nu bàbá sọ pé kó mu mọ́ra ọlọ́run pèsè báńtálẹ̀ wo ní pòsíṣàn tí mọ̀mọ́ yẹ wà so lè lóyún mọ́ bọ́ bá lóyún ṣe yọ rọrùn bọ́ bá lóyún tó sì rọrùn sọmọ tó bá bí yọ sáré dàgbà tó arákùnrin tí wọ́n pa òun ọmọ líle ni ẹ̀já máa pọ̀ ọmọ líle náà ṣàkíyèsí pé kò sí ń tọ́ rọrùn jù láyé ẹ̀dá ikú ni o ikú rọrùn pọ̀ kò síkú tí ọ̀rá díẹ̀ lọ́rùn kò sọ́nà téèyàn ò lè gbà kú wọ́n wá gbàgbé pé ẹ̀ ń bá ti kú ó ti lọ́nu o tó bá ń gbọ́ sọ pé ó ti lọ kò sí pè padà sáyé mọ́ ẹ̀ tí ọ̀bá tí kú ló ṣe é dù ẹ gbé lọ sí hospital ẹ gbé lọ kínní kan jẹ́ ń ṣe ń gbẹ́rẹ́ ó wà láyé ni o kò tí ì dákẹ́ ni bọ́ bá ti dákẹ́ wọ́n á ló ti gbèkúrú jẹ lọ́wọ́ abọ́ra sorry we lost him sorry we lost her ọlọ́run ní jẹ́ kó fọ̀ sí gbogbo wa. Now Inspector General of Police wọ́n fi àtẹ̀jáde síta láti sọ̀rọ̀ nípa ntí ó ṣẹlẹ̀ sáwọn arákùnrin ọ̀hún. Àkọ́kọ́ ni pé àwọn ti bọ́ wọn lóyè wọ́n ti yọ wọ́n kúrò nípò tí wọ́n wà, that is wọ́n ti yọ wọ́n kúrò gẹ́gẹ́ bí ọlọ́pàá ti dismiss wọn. Ó dáa pé wọ́n dismiss wọn, ṣùgbọ́n táwọn èèyàn ń sọ tèmi ń gbẹnu wọn sọ tí gbogbo aráàlú ń wé ni pé ká pa eku kọ̀tánrẹ̀ eku ju pé ká rẹ́yìn ìyá eku ká rẹ́yìn bàbá eku àti mọ̀lẹ́bí eku lọ. Wọ́n ní tẹ́ bá dismiss ńgbà míì lọ́pọ̀lọpọ̀ ọgbà àkímọ̀ nǹkan kan mọ́, àti pé iléeṣẹ́ ọlọ́pàá gbọ́n débi pé tán bá dismiss èèyàn ń dẹ́ta ó lè gbé lọ sí Sẹ́yìn, ara dẹ́ta ò ní bá pàdé mọ́ yóò sì wà nínú iṣẹ́ ọlọ́pàá. Ńgbà tẹ́ fẹ́ rán Kánú lọ síbi tẹ́ ẹ rán, gbogbo ayé lórí ìdájọ́ ẹ̀, gbogbo ayé ló sọ̀rọ̀ nípa rẹ̀. Wọ́n lè tẹ́ bá dismiss tọ́jọ́ ọlọ́pàá tó ṣàṣemọ́ṣe ẹ̀já tẹ̀lé wọn délé ẹjọ́, ẹ̀já tẹ̀lé wọn dé kùnkùndùn ìdájọ́. Ńgbà náà lọ́kàn wa ò tó bá lẹ̀, torí gbogbo eléyìí tẹ́ ń ṣe ń kọ̀rọ̀ yìí kò bá wa lára mu. Ẹ dismiss oríṣiríṣi dismiss là ń gbọ́. Bẹ́ẹ̀ bá dismiss èèyàn tẹ́lé lẹ́nu sí ọlọ́pàá tẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe láwúrú ju pé awọ gbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rì dáfánù. Ó yẹ ká rán lẹ́wọ̀n àwa mú kúò níbẹ̀ láti ibi investigation láti gbogbo ẹ̀ ó ṣèṣì ni kò ṣerú ẹ̀rí ó dẹ̀ ti try fún iléeṣẹ́ ọlọ́pàá gan ẹ mọ nǹkan tá a máa ṣe ẹgbẹ́ kó ń dẹ́ta tó bá dẹ̀ bí ẹ dáa kó o tún dorí kọ̀ọ̀nà dẹ́ta tó bá wù ẹ́ kó o pè ìyàwó kó o pọ̀ ọmọ kó o sọ pé o wà níbì kan kó o má lọ bẹ̀rẹ̀ another life ní Ghana kó o má lọ bẹ̀rẹ̀ another life ní Port Novo ṣó o gbọ́ kó o jo gbogbo sim card ẹ̀ dànù kó o má lo nǹkan kan mọ́ o ti gbọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ o wọ́n dẹ̀ yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá mọ́ iléeṣẹ́ lọ wáṣẹ́ míì bó jẹ́ wà máa wa transport bó jẹ́ wà máa ṣe nǹkan míì lọ wá nǹkan míì ṣe ó possible o kò sí ní tí ò possible o gbogbo ọgbọ́n tẹ́ ẹ lè lò gbogbo ète tẹ́ ẹ lè lò gbogbo àlùmọ̀kọ́rọ́ yín tẹ́ ẹ lè ń gbà gbogbo ẹ̀ lámọ̀. So eléyìí kéèsì eléyìí wọ́n láwọn márùn tó wà nù tíìmù yẹn lẹ arrest aláìkẹ́ ẹ̀ bẹ́ẹ̀ àwọn márùn lẹ ti dismiss afẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn márùn la fẹ́ wo ìdájọ́ tí ó gbẹ̀yìn wọn.
yes kó lè jẹ́ ẹ̀kọ́ fáwọn tó tún lè fẹ́ ṣerú ẹ̀ lọ́la gbogbo wa la ní orí ọ̀fẹ́ la ní ẹ̀tọ́ sí ẹ̀mí wa àti suspect o àti ẹ̀tọ́ fẹ̀sùn kàn yẹn o àtẹlẹ́jọ́ àtẹ̀ntà fẹ̀sùn ẹjọ́ kàn gbogbo wọn ni wọ́n lẹ́mìí wọn lò ta ló mọrú àṣírí tárákùnrin wọn ò bá tú fún iléeṣẹ́ ọlọ́pàá ta ló mọ ibi tí iṣẹ́ kínní ọ̀hún bá ràn iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ sí dé ńbẹ̀ náà wọ́n ti sọ̀rọ̀ ọlọ́pàá kan létí ìmírí ọ̀gá ọlọ́pàá ni bóyá AIG gan ni bóyá assistant inspector general police ṣé AIG náà máa ń pè àwọn igbákejì AIG náà ni bóyá AIG ni ó ti lókùn tọ́pọ̀ ó ti fẹ́ rìtáyà náà bá ní ohun rẹ̀tì ìbọn síta fáwọn èèyàn wọ́n ti ẹ̀ máwọn yẹn ni làwọn yẹn bá dáko ẹ̀ ok yọ wá wọnú ilé ibi tí wọ́n máa ń kó bọn sí wọ́n ní káwọn kan lọ kàbọn tí ń bẹ ń bẹ̀ wọ́n fà àwọn ọlọ́pàá kan tẹ̀lé wọn ò so láńkọ́ọ̀fù lọ́wọ́ ó sì náwó gán pístò ó sì yin rẹ̀ ń bọ̀n pa wọ́n arrest àwọn tó mú lọ wọ́n ní kíni wọ́n ń wò bọn ìwò náà ti jẹ́ kó mú bọn bó ni wọn ò ṣe so lọ́wọ́ sẹ́yìn tó fi láǹfààní sí bọn àwọn náà pa wọ́n fẹjọ́ bí manslaughter níbí kan ni wọ́n fi kàn wọ́n so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lélẹ́yìí ẹgbẹ́ yín tẹ́jọ wà nù tíìmù ó ń pò wọ́n pààyàn ó sì yin tà kọ́kọ́ kọ̀ bárakùnrin yìí ẹ lè sáré dìímú pàpà kókó wípé rọ́ o mọ̀yìn o ẹ̀tọ́ rẹ kọ́ o ọ̀gá tí ní àmọ́ gbé bọ́ o jágbe lọ bọ́gà o ńgbà tó ní kẹ́ ẹ sọ̀kalẹ̀ nínú mọ́tò kí ló dé tẹ́ ẹ béèrè pé kí la fẹ́ sọ̀kalẹ̀ fún ọ̀gá ní àmọ́ gbé bọ̀ kí ló dé tọ̀ já máa gbé lọ ṣùgbọ́n ẹni èsùn sí ò ní tètè mọ̀ bọ́láya méjìlá tẹ́lẹ̀ yóò tún fẹ́ gba tó níyàwó kan arákùnrin òun náà sórí lẹ́ńkán ó ṣe irun lórí bíi tadóṣù Ṣàngó ó ṣe irun lórí bíi ti adóṣù láàlú ògiri òkò ó yìnbọn pẹ̀lú ẹlẹ́ni ojú wa wálẹ̀ ní ìsìn bí ojú ẹni arọ̀ lóye àbí ọ̀tán láti ibi investigation wọn ò rìmáǹdì ẹ̀ wọn ò gbé lọ ilé ẹjọ́ láti ilé ẹjọ́ wọn ò rìmáǹdì ẹ̀ láti ibẹ̀ ni ó ti máa jẹ́jọ́ yọ mẹ̀lẹ́rìí wáyọ̀ sọ tó rí lọ́bẹ̀ tó garo ọwọ́ lẹ́yìn ẹ̀ wọ́n ṣàṣẹ́wọ̀n tàbí kí wọ́n dájọ́ òkú fún àbí kí wọ́n fún lẹ́wọ̀n gbére àwa kọ́ la dájọ́ o ṣùgbọ́n àwọn cases kan náà wà tó jẹ́ pé ẹ ti mọ ibi tó gbà lọ because tá a bá wo dáadáa kò sẹ́ni tó lè sọ wípé wọ́n gba béèlì àbí wọ́n dálẹ̀ béèyàn bá dánrú ẹ̀ wò nínú ìṣẹ̀lẹ̀ ilé ìtọ́sẹ̀lẹ̀ olúwarẹ̀ ọkàn dénú yọ o